tí àgbẹ̀ bá rò tìṣẹ́ tìyà tó bá pa ẹran nínú igbó kò ní tu irun ara rẹ̀ á jẹ́ tẹ̀gùntẹ̀gùn tí ènìyàn bá rò dídùn ìfọ̀ á hanra jù ní egungun lọ. Gbogbo ìrìn àjò ìdáláyé kò ní ṣàìkú fún kòtò àti gègèlè. Ìgbàwo lọ bí ìrírí ayé ò ní rún geere bí ọ̀pá ẹ̀bọ̀. Kí ni mo fẹ́ ṣe? Kí ni mo fẹ́ dán lára? Tó bá di ọ̀rọ̀ owó, àdéjọ́ tó gbọ́ lè close. Mo sọ fún ẹ. Ṣáàbì mo sọ fún ẹ. Tó bá di ọ̀rọ̀ owó, jábúrò iṣẹ́ ni máa ṣépè fún mi bẹ́ẹ̀ yẹn. Èmi ò lè ní olórí burúkú bíi tiẹ̀ bẹ́ẹ̀ lábúrò bẹ́ẹ̀ ni mi lè máa ṣàǹfààní bíi tiẹ̀ lọ́wọ́ ọ̀dẹ̀ aláìníró aládàlábíà ó kàn ká bó ṣì àdàbàbà gan sínú ọ̀gbọ̀dà. $10,000. Débọ́lá ṣé ọ̀tọ̀ ọ̀tọ̀ ẹ̀ lọ́sọ̀ fún wọn ti rí ẹ̀ olùdè ní ẹ̀ Débọ́lá olùdè olùdè ọ̀tọ̀ ọ̀tọ̀ ẹ̀ sọ fún mi sí ni wípé $10,000 tẹ́mi yẹ ẹ̀yẹ ò fẹ́ sọ padà fún mi àbí. Tíwájú ọba ṣe lọ bí ẹ̀ka yẹn ṣe pa.